Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Àìkú àìsà ìdìbàjẹ́ Ọlọ́run tí ò papòdà. Gbé yín ga torí pé ẹ dára sí wa, torí pé ẹ wà ní ìhà tiwa. Èmi náà àwọn wòlíì mi máa yìn ọ́ ní gbogbo ọ̀nà, dá gbogbo ògo àtọlá padà sí ọ̀dọ̀ rẹ. Torí pé ẹ wà ní ìhà tiwa. Ní gbogbo ọ̀nà a yìn ọ́, ó mọ̀ ṣe ògo ní fún Ọlọ́run lókè ọ̀run. A yìn ọ́, a yìn ọ́, a yìn ọ́. Torí pé ní ilẹ̀ Yorùbá à ń gbọ́ good testimony. Ọlọ́run ó ṣe, Olúwa ó ṣe níbi tá a wà náà. Àlàáfíà ń bá wa gbé. A yìn ọ́ ní gbogbo ọ̀nà. Ó ṣe, ó ṣe, ó ṣe. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run nílẹ̀ kílẹ̀ ibi tí a ti máa gbọ́ wa. Níbi tí a ti ní oore ọ̀fẹ́ àti máa wò mí lọ́wọ́lọ́wọ́. Mo kí wa pé ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú ìrọ̀lẹ́, ẹ sì kú àṣálẹ́. Lórúkọ Jésù, mo gbàdúrà ohun tí ń mú kí ọ̀dẹ̀ dùn kó má padà dùn mọ́ kò ní dé bá ìdílé yín. Ọfà ìkà ènìyàn kò ní wọnú ilé tọ̀ yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Tí ọmọ Ọlọ́run tó ń gbọ́, mo fẹ́ ká sáré gba àdúrà gbólóhùn kan tàbí méjì yìí. Mo fẹ́ kó o sọ fún Ọlọ́run níbi tó wà yẹn pé Olúwa ó ṣe, torí pé ó dá ẹ̀mí mi sí. Máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ níbi tó wà. Máa dúpẹ́, máa dúpẹ́, máa dúpẹ́, máa dúpẹ́, máa dúpẹ́. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Wá sọ fún Ọlọ́run, Olúwa ní ti ẹ̀ṣẹ̀ dáríjì mi. Olúwa dárí ẹ̀ṣẹ̀ dédé mi jì mí. Máa bá Ọlọ́run sọ̀rọ̀. Máa bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa dárí ẹ̀ṣẹ̀ dédé mi jì mí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ wá sọ fún Ọlọ́run báyìí. Olúwa fún mi ní agbára. Ọ̀tún agbára rẹ jẹ́ ó wọnú mi. Alágbára ló ń rí ohun rere ṣe. Alágbára náà ló ń gbélé ayé pẹ́. Ohun tí mò ń sọ fún ọ ni pé tó ní agbára nínú Ọlọ́run. Ó ní ẹ jẹ́ alágbára nínú Olúwa ní Bíbélì wí. Wọ́n sọ fún Ọlọ́run, Olúwa fún mi ní agbára rẹ. Èmi náà fẹ́ jẹ́ alágbára nínú rẹ. Olúwa gbàgbára wọ̀ mí, gbàgbára wọ̀ mí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ìwé Sakaraya orí 9 ẹsẹ̀ 11. Ó lé mi ó fi ẹ̀jẹ̀ májẹ̀mú rẹ̀ yọ àwọn ìgbèkùn ẹ kúrò nínú kànga tí ò lómi. Ẹ̀jẹ̀ májẹ̀mú Kristi, ó náà ní ẹ̀jẹ̀ Kristi. Wọ́n náà sọ fún Ọlọ́run, kò tó owó láyé jù ọ́ sí, kò tó gbèsè. Sọ fún Ọlọ́run, Olúwa fi ẹ̀jẹ̀ májẹ̀mú rẹ̀ gbé èmi náà jáde kúrò nínú kòtò gbèsè, kòtò gbígbẹ tá a fi mí sí. Ẹ̀jẹ̀ májẹ̀mú yà rán mi jáde kúrò ńbẹ̀, gbé mi jáde kúrò ńbẹ̀, gbé mi ò mọ̀nà àbáyọ, ìwọ lọ̀nà àbáyọ. Ẹ̀jẹ̀ májẹ̀mú ó yá gbé mi jáde kúrò nínú kòtò gbígbẹ, kòtò àṣeèrí, kòtò gbèsè. Ó yá gbé mi jáde kúrò ńbẹ̀. Ìkóríta ìnífọ̀kànbalẹ̀ ó ti tó. Ẹ̀jẹ̀ májẹ̀mú ó gbé mi jáde kúrò ní ìkóríta yìí. Ẹ̀jẹ̀ májẹ̀mú gbé mi jáde kúrò ní ìkóríta yìí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ó ní ohun tó bá ti tú láyé ó là ó tú lọ́run. Ó ní tí má sì ti dè láyé ó ní a ó dè lọ́run. Jẹ́ mo sọ tẹ́lẹ̀, ẹ̀jẹ̀ májẹ̀mú ó yá kó gbé ọ jáde kúrò nínú kòtò gbígbẹ. Níbi táyé fi ọ pamọ́ sí, ẹ̀jẹ̀ májẹ̀mú ó yá kó gbé ọ jáde. Ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn lórúkọ Jésù ó yá kó gbé ọ jáde. Ẹ̀jẹ̀ Jésù ó yá kó gbé ọ jáde kúrò nínú gbèsè, kúrò nínú kòtò gbèsè, kúrò nínú kòtò àmúbọ́, kúrò nínú kòtò àmúbọ́ oore, àmúbọ́ ọkọ. Ẹ̀jẹ̀ májẹ̀mú kó gbé ọ jáde. Kòtò àgàn táyé jù ọ sí lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ májẹ̀mú ó yá kó gbé ọ jáde. Ẹ̀jẹ̀ májẹ̀mú kó gbé ọ jáde. Kóríta ogun tó wà, Ọlọ́run kó gbé ọ jáde. Mo sọ tẹ́lẹ̀ wọ́n tó rí àmì sí lórúkọ Jésù. Ibikíbi táyé há ọmọ, ẹ̀mí mímọ́ ó yá kó gbé ọ jáde ńbẹ̀. Ẹ̀mí mímọ́ kó gbé ọ jáde ńbẹ̀. Ẹ̀mí mímọ́ kó gbé ọ jáde ńbẹ̀. Ó di àṣẹ́gun, ó di àṣẹ́gun, ó rí ògo lò lórúkọ Jésù. Mo ní ó rí ògo lò. Ọ̀tá ò ní borí rẹ. Ìwọ ló rẹ̀yìn ọ̀tá, ọ̀tá ò ní rẹ̀yìn rẹ o. Bẹ́ẹ̀ ni yóò rí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Hallelujah. Ó kí gbogbo àwọn ọmọ Ọlọ́run pátá níwọ̀nba àkókò tí a máa ń lò yìí. Jọ̀ọ́ mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá, àwa tí à ń wò wá lọ, pàápàá jùlọ àwọn tó ń wò wá lórí Facebook láàárọ̀. Nẹ́tíwọ́ọ̀kì ni. Mi ò rí irú orílẹ̀-èdè bíi ti location náà yìí rí. Nẹ́tíwọ́ọ̀kì ló dá nǹkan lẹ̀, ṣùgbọ́n a ó gbádùn ara wa láàárọ̀ ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run. Ó sì gbàgbé orí àdúrà. Ibi tí mo bá dé ní àárọ̀ yẹn náà ni màá ti gbé. Nẹ́tíwọ́ọ̀kì, ẹ rí pé mi ò dágbére fún wa tàfi tó kàn nẹ́tíwọ́ọ̀kì kan gbé lọ ní how. So tí sáfíìsì ṣe fún wa ní àárọ̀ yẹn ó ká mi lára, ṣùgbọ́n bó ti wù Ọlọ́run ní sọlá. So ẹ jẹ́ ká pàdé láàárọ̀ ọ̀la ní aago 5 yóò dára fún wa ní Wednesday 5 a.m. Ẹ jẹ́ ká pàdé ká sì bẹ̀rẹ̀ sí pray. Yóò dára fún wa. God bless you all. Amen.